láti iléeṣẹ́ Bond FM 92.9 gẹ́gẹ́ ní aago mẹ́wàá lù. Ẹ káàárọ̀ o. Ìròyìn yálẹ̀ta ló ń dé sí etí ìgbọ̀nyín láti iléeṣẹ́ Bond FM 92.9 ẹ̀ka rédíò Nàìjíríà tó wà ní Onígbòǹgbò nílùú Ìkẹjà. Ganiat Bello Ashiru lóníròyìn yìí. Ìjọba ìpínlẹ̀ Èkó ti fìdí ẹ̀ múlẹ̀ pé lóṣù kẹwàá ọdún tó kọjá abẹ́rẹ́ àjẹsára tó ń gbógun ti ibà pọ́njúpọ́ntọ̀ láwọn èèyàn tó ń lọ síbi mílíọ̀nù lọ́nà ogún jàǹfààní rẹ̀ nípínlẹ̀ Èkó. Àwọn ọmọdé tó lé ní mílíọ̀nù mẹ́ta ló tún jàǹfààní abẹ́rẹ́ àjẹsára tó ń gbógun ti àìsàn olóde nígbà táwọn ọmọdébìnrin bíi 160 gba abẹ́rẹ́ tó ń gbégi dínà àìsàn jẹjẹrẹ ojú ara. Akọ̀wé àjọ tó ń rí sí ilé ìwòsàn kéréje nípínlẹ̀ Èkó dókítà Abímbọ́lá Bọ̀wálé fìdí ọ̀rọ̀ yìí múlẹ̀ níbi ìpàdé oníròyìn tó wáyé nílùú Ìkẹjà. Ó ní ìgbésẹ̀ àjọ yìí ni láti rí dájú pé gbogbo àwọn olùgbé ìpínlẹ̀ Èkó jàǹfààní abẹ́rẹ́ àjẹsára náà lójúnà àti ṣàdínkù sí ìtànkálẹ̀ àìsàn nípínlẹ̀ Èkó. Dókítà Bọ̀wálé wá gbóríyìn fún gómìnà Babájídé Sanwó-Olú lórí àtìlẹ́yìn tí wọ́n ṣe ṣẹ́ka ètò ìlera lórí ìgbógun ti àìsàn rọmọlápá rọmọlẹ́sẹ̀ tó bẹ́ sílẹ̀ lóṣù kẹjọ ọdún 2020. Bẹ́ẹ̀ ni ìpolongo àtúntí tẹ̀síwájú lórí ẹ̀ yóò tún bẹ̀rẹ̀ ní ọjọ́ 18 oṣù kínní sí ọjọ́ 22 oṣù kínní ọdún tá a wà yìí. Ìjọba ìbílẹ̀ Ògùn àti ìjọba ìbílẹ̀ onídàgbàsókè 37 tó wà káàkiri ìpínlẹ̀ Èkó ni ètò náà yóò ti wáyé. Gbogbo ètò tí ń lọ lábẹ́nú láti káwọ́ àìsàn fòníkú-fọ̀la-dìde pàápàá jùlọ nípínlẹ̀ Èkó àti ìpínlẹ̀ Ògùn látàrí bí ẹgbẹ́ Rotary District 9111 ṣe fẹ́ ṣíbùdó ìtọ́jú àìsàn rọmọlápá rọmọlẹ́sẹ̀ sílùú Ọ̀tà nípínlẹ̀ Ògùn ní sáà kejì ọdún yìí. Adarí ẹgbẹ́ náà dókítà Rotarian Olúwọlé Kúkọ̀yí sọ̀rọ̀ yìí nígbà tí ikọ̀ iléeṣẹ́ Bond FM àti ilé ẹ̀kọ́ ìgbóhùnsáfẹ́fẹ́ National Broadcast Academy lọ ṣàbẹ̀wò sí ọ́fíìsì wọn lẹ́kọ̀ọ́. Ó ní àìsàn síkú sẹ́ẹ̀lì yìí ló máa ń da àwọn ọmọdé láàmú àti àwọn olùtọ́jú wọn. Bẹ́ẹ̀ ló rọ àwọn ará ìlú láti jàǹfààní iṣẹ́ abẹ àìsàn ojú kátàrà tó ń lọ lọ́wọ́ nítorí ẹgbẹ̀rún kan àwọn èèyàn làwọn gbétò náà kalẹ̀ fún. Ó ní ọ̀pọ̀lọpọ̀ ètò làwọn ṣèrànwọ́ lẹ́ka ètò ìlera àti ìrónilágbára pẹ̀lú ṣíṣiṣẹ́pọ̀ pẹ̀lú ilé ẹ̀kọ́ Lábísí Ọ̀nàbànjọ University Àgọ́ Ìwòye lórí ẹ̀kọ́ ọ̀fẹ́ olóṣù 3 fáwọn akẹ́kọ̀ọ́. Rotarian Kúkọ̀yí wá gbóríyìn fún iléeṣẹ́ Bond FM lórí gbígbà ṣàlárugẹ àti èdè tí wọ́n fi kín ọ̀rọ̀ ìfẹ́ àti ìṣọ̀kan lẹ́yìn lórílẹ̀‐èdè yìí. Lára àwọn tó wà níbi ìpàdé náà láti rí arábìnrin Bọ́láńlé Owóyẹmí tí wọ́n jẹ́ adarí àgbà iléeṣẹ́ FRCN nípínlẹ̀ Èkó àti gíwá iléeṣẹ́ Bond FM ọmọbabìnrin Adéníkẹ́ Adégòkè tí wọ́n sì ṣèlérí àti máa gbéròyìn wọn jáde fáyé gbọ́. Àwọn ikọ̀ ẹgbẹ́ Rotary tí wọ́n gbà wọ́n lálejò ní Rotarian Sylvia Abdallah àti Rotarian Valentine Shoboye tí wọ́n sì tún lọ ṣàbẹ̀wò sí ilé ẹ̀kọ́ ìgbóhùnsáfẹ́fẹ́ MBA nígbà tí olùdarí àgbà ilé ẹ̀kọ́ náà ọ̀gbẹ́ni Danladi Kiwache gbà wọ́n lálejò. Ìròyìn yálẹ̀ta tààrọ̀ kò ní ju báyìí lọ. Aago 12 ọ̀sán ni kí a tún pàdé fún àkójọpọ̀ ìròyìn. Ganiat Bello Ashiru lórúkọ tèmi. Waidat Fagbọ́lọ́ lóòtú. Ẹ ṣé tẹ̀ ń tẹ́tí sí wa. Ire o.